tí bá padà lọ́bẹ̀ tí kò bá ṣe fóònù mi mo lè pe fóònù mẹ́rin lórí báyìí tó bá ṣe bí lè máa fọ́gọ̀ lórí ẹ̀. ẹ̀gbọ́n mi ò lè dúpẹ́ lọ́wọ́ tó wọ́n lè bá fóònù mi jẹ́. ògidà kí ló ṣe sí fóònù mi ènìyàn tẹ̀bí ìdán kárí àgọ́ mo take 30 fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo fọ́ etí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n lánàá mo lọ ṣáàjì fóònù mi lọ́dọ̀ àwọn kímà ní sáwọ́ káàsìá mọ̀ ni elédè lọ bá fóònù jẹ́ mọ̀ ni omi ẹ̀ta ètò ọ̀sán ọlọ́bọ̀mọ̀ mi ṣe ń ké lẹ́yìn rẹ̀ mọ̀ ni èmi kò dá fóònù kò gbé bọ́ọ̀dù mi tí máa délé kọ́kọ́ wọlé mi tí máa ní kí píìkì kọ́ọ̀lù báyìí ẹ̀rí ti kọ́ bíláàkì mi mọ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ mo kàn gbé speed padà wá ni mo dídá kí ló ṣe sí fóònù mi ènìyàn tẹ̀bí ìdán kárí àgọ́ mo take 30 fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo fọ́ etí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo níwò nípi ìwẹ̀wẹ̀ you wan make dem know me for here abi if you wan make dem know me for there go know me for here mọ ni èmi dẹ̀ yọ sí mi mo dẹ̀ gbé fóònù sí ìdí tí mo ní wá sọ fún yín ni wípé tí bá padà lọ́bẹ̀ tí kò bá ṣe fóònù mi mo lè pe fóònù mẹ́rin lórí báyìí tó bá ṣe bí lè máa fọ́gọ̀ lórí ẹ̀. èmi ò ṣe eré o. mo máa ń rí ilé ẹ̀gbọ́n tó yẹ lè wá lọ́jọ́ sùn. bàbá kàwé ṣeré but abẹ́ ìgbésẹ̀ àwọn mẹ́rin mi máa tẹ̀lé ẹ lọ́sìn. ọmọ yẹn kọ́. ọmọ mi wà nílé pẹ̀lú ọkọ mi. níbo. ní ìdá àgbáyùmọ̀ lọ́jọ́ Friday la ṣẹ̀kọ́ wà Friday tó kọjá lánàá. wọ́n fẹ́ sáré kọ́ dá ẹ̀mọ́ nígbà yìí. àbẹ́ ẹ̀rí. ẹ̀tọ́ àbábá fóònù ẹ̀jẹ̀ náà wọ́n náà tún ní sọ òní máa wà mí rí obìnrin òní sáré wà mí rí báyìí. ẹ̀gbọ́n ó yẹ má dùn mí tó bá jẹ́ ìyẹn ni má dùn mí. oyè àké ilé onísọ́dọ̀ olóyè ọ̀dọ̀ ìlú olóyè ọ̀dọ̀ tó wá báyìí. olóyè ọ̀dọ̀ ṣe máa ń fẹ́ ẹ máa ń fẹ́ ṣàṣẹ́yìn èmi sì ní pákéjì fún yín ṣe lọ́dọ̀ yìí èmi sì máa fi ṣe skit stand máa wà nù ẹ̀ ẹ máa fẹ́ ó ti yé yín. ó máa tó bá ti ní kọ́ lọ yìí fáìtì mọ́là yẹn wá. o tó sọ tí mọ́là bá sọ fún fẹ́ kó gbọ́ ọmọ ẹ̀dá nígbà táwọn èèyàn rí ọmọ kó má dàbí èkó. kò sí wèrè. máa ní kọ́ ọ̀dọ̀ mọ́là yẹn ọ̀dọ̀ yìí fáìtì mọ́là yẹn. máa wá lọ gbọ́mọ mi wá bẹ́ẹ̀ ni. ọmọ ẹ máa bí àánú àwọn èèyàn lè rí pé kò yẹ kó gbọ́ ọmọ. olóyè ọ̀dọ̀ mi ò gbọ́ pé ọ̀rọ̀ ayé gbé fún. Ìyábọ̀ wúrà. Ìyábọ̀ wúrà gbogbo jẹ́ àbálẹ́ lẹ́yìn ètò pé méjì. Mo ti wá dé gbẹ́ ìgbẹ́. Mo ti dé gbẹ́ ìgbẹ́ mo ti. Fóònù yẹn dàgbà. Fóònù yẹn dà. Mo máa bọ̀. Fóònù yẹn rèé. Mo jáde jáwọ́. Ó yá. Ẹ ti rí fóònù yẹn. Kí ló ṣe? Ó tan náà lẹ́jọ̀ kan bóyá ó máa tọ̀. Jẹ̀bi báyìí kan rí náà. Ṣé iná àwọn kan tán náà wáìtì orí ẹ̀yẹ lẹ̀ náà ékeré yẹn. Ìyábọ̀ ó ti ṣàlàyé tí ẹ ò mú fóònù ẹ̀ dání. Jẹ́ ká Àbókí sọ, ó yá WhatsApp Àbókí. Ó yá tell us. Say you don spoil this phone. Speak. Tell me say na me you don spoil this phone. No be me you don spoil. Okay. The time why phone give me, I don tell am say you no want. Tell me say if you charge small you for one. He come back again. Tell me say he don't charge. I tell him say no. Let's say he collect the phone. He tell me say he don't charge. He don't honor. He tell me say honor for me. I say no. Honor. Say me na you are on. Na your phone. He collect am. He no give me money. He no tell me say he no charge. He go. After 2 hours he come back. He come tell me say na me he don't spoil. After 2 hours. No go Ìyábọ̀. Na lie you dey lie. When I carry this phone come give you, I come give you this phone 15 minutes to 4. Na I carry this phone come give you yesterday. 15 minutes to 4. I check time before I give you phone. And when I go come back and collect phone for your hand, I come back around 7:30 come collect phone for your hand. Why they tell you say this phone you no charge am? When they tell me say you don't charge this phone, why I say okay if you charge am, why I dey run am wey no on? Why I dey carry am give you say make you run am? You dey tell me say make I run am by myself. But as my pikin dey cry for my back,
I can't go out. Immediately when I reach out, now my husband call me. Yeah. Now I can't see my husband here. Is it true? Yes. Okay, oh yeah. Like 8 missed call. Almost what? 7 missed call, 8 missed call, yes. Why I no fit pick when everything come black? Instantly, na I come meet you say, guy, you don spoil my phone. When you call dey tell me say, shebi I don carry am go, na I tell you say, how many minutes you have take go come back come meet you? Because if you lie, Allah go judge you. And you go do my phone. But na this phone, na im dey fit chop money for me. Yesterday before I carry this phone come give her, still take am watch me. Lẹ́nu ẹ̀dẹ̀ fẹ́ mú fóònù yìí lọ lánàá gbà tó ń lọ láwáǹsì mo ní rẹ́ fi wo fíìmù because small phone lọ́wọ́ ẹ̀ kò ṣe é wo fíìmù. Òun ló fà tó fi mú fóònù yẹn lẹ̀ fún mi tí mo ní rẹ́ fi wo fíìmù. ń gbọ́ ṣé fóònù yẹn ń ṣiṣẹ́ máa pààrọ̀? Everything ṣiṣẹ́. Àwọn picture kan Picture ọmọ mi wà lórí fóònù. ta fi ń wo fíìmù torí fíìmù Picture náà ọmọ ti gbà yìí lọ́wọ́ mi. ló wà lọ́wọ́ mi. And number 2, ìgbà tí mo pè mo wá wò ó pé kí ló dé tó fẹ́ rìsíìfù kọ́ọ̀ mi. Ó wá lọ fi nọ́mbà kí á tẹ̀ka wa pè mí pé fóònù máa ti bàjẹ́ ibi tó lọ cháàjì ẹ̀ wọ́n máa ti bà fóònù jẹ́. Mo ní fóònù tí mo fi náà lé ẹbí wọn náà ló ní kí n fi fóònù lẹ̀ mo lẹ̀ wá wò pé àbúkí ṣe máa bà fóònù ẹ jẹ́ báyẹn. Ṣé mo ti gbọ́ kò ń ṣe pé àbòkí bà fóònù yẹn ìgbàdá ní kò yẹ pé àbòkí bà fóònù yẹn àbókí náà wọ́n lọ cháàjì lọ́dọ̀ ẹ̀ tó bá àbókí ò lè bà fóònù ṣe fóònù ẹ̀ nìkan ni wọ́n á cháàjì lọ́dọ̀ àbòkí bọ̀ tó lè coincident pé bí fóònù ẹ̀ ṣe blind lójú ẹ̀ ó kàn Ṣé rí fóònù yìí? Ìdílà pé kò ṣe mistake tẹ̀ mọ́lẹ̀ ó fẹ́ pé fóònù jábọ́ lọ́wọ́. nísìnyí ṣé fóònù yìí sán lójú bóyá sán lójú bóyá wà tẹ́lẹ̀. Fóònù yìí díẹ̀ bí ìwé san lójú àwọn eléyìí òun ló ṣe. pé bóyá ó jábọ́ lọ́wọ́ àbókí you say they actually say this phone you no break like this before maybe you fall down you say na only ló here. fọ́ ibi yìí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí. Okay, don't let us go far. Wetin we go do now? What do you want to do with the phone? That talk why they talk Okay, no wahala, alright, okay. Bàbá yẹn sọ pé òun máa mú owó lẹ̀ kí wọ́n fi ṣe èmi náà dẹ̀ ni màá bá fi owó kù. Nǹkan tá a jọ decide nínú lẹ́nu yẹn kó tó di pé Ìyábọ̀ dé torí Ìyábọ̀ lọ gbọ́ ọmọ ẹ̀ wá kó tó dé ìgbà táwọn bọ́ọ̀ sì lọ gbọ́ ọmọ ẹ̀ wá. Wọ́n á bá sọ pé ẹni tí mo lọ ó ní fóònù nínú ẹni bá máa ṣàánú pé àbíjà ti ọlá ṣàánú pé Ìyábọ̀ ibi tá a ṣẹ̀ṣẹ̀ torí tó bá yẹ kó lówó dùn nínú àwọn àlọ́ ṣe mí kò síná láti ọkọ̀ jẹ́ka ṣàánú ọdẹ tí ní òun máa fóònù wọlé yìí ní dẹ̀ àbáwọn sí lò mo dẹ̀ máa expect àjọ lọ ṣe àlẹ́ àbọ̀ ìdí ní alẹ́ àti ìfọ̀ṣẹ́ tí mo fi pé kí wọ́n ṣáàjì lọ́wọ́ mi tí mo ní kí bàbá ní ó fà tí mo lè fi máa. Ìyábọ̀ mélòó kúrò ti gbọ́ ọ̀rẹ́ náà mò ń sọ lọ́wọ́ tó gba máìkì yẹn ọpẹ́ òun ló fẹ́ dá lọ́wọ́ àwọn èèyàn àtọ́pẹ́ òun ló fẹ́ dá lọ́wọ́ òun fún àyè nítorí pé ó ká mi ó sọ fún òun fẹ́ bẹ́ẹ̀ ṣe fóònù yẹn èmi náà dẹ̀ máa bá ẹ̀ fowó kùn á ṣe kí ló fẹ́ sọ. ẹ̀gbọ́n Ọlọ́run á bless ẹ̀yin Ọlọ́run á bless àwọn èèyàn ẹ̀gbọ́n mi ò lè dúpẹ́ lọ́wọ́ tó wọ́n lè bá fóònù mi jẹ. kò bẹ́ẹ̀ jà ókè ìwọ fẹ́ bàjẹ́ á sùn òun ò bẹ́ẹ̀ jà. èmi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tọ́lọ̀ máa bless mi àti gbogbo àwọn èèyàn náà. máa gbọ́ jẹ́ ìsàlẹ̀ ẹ̀fọ́ yìí owó tó fẹ́ sọ yìí kò jẹ gbèsè ẹ̀ èmi ló gbà lọ́wọ́ ẹ̀ tó fi chájì fóònù gbèsè tó fẹ́ fi rán sọ yìí owó tó máa fi ṣe fóònù yóò ṣòwò kékeré tó tiẹ̀ máa wò tèmi aṣọ pé mi kọ́ fẹ́ ṣe tèmi kọ́ lọ́wọ́ owó tó ń fẹ́ yọ lápò rẹ̀ ọmọ ọjọ́ tó máa chájì 15 naira àbí 100 naira àbí 200 tó tún máa ká oye owó yẹn padà tó ti yẹ ìdí nìyẹn tó máa fi wò pé yín ní kẹ́ni lè ṣe mí dúpẹ́ lọ́wọ́ òun náà pé ó pé ó sọ̀rọ̀ ó gbọ́ ó rẹ́dí àti ṣe dúpẹ́ lọ́wọ́ òun náà ayé ò parẹ́. Thank you, God bless you. ó gbọ́ ó yá kí ló fẹ́ sọ fún àwọn èèyàn. ẹ̀yin fáàsì mi ó fi ẹ̀yin àtìlẹ́gbẹ̀ Mr. Tututu lẹ́ka ṣe Tututu dẹ̀ irọ́ ẹ má ṣe. dá ṣe kọ́mẹ́dì jẹ́ dá ṣe kọ́mẹ́dì. God bless you all. God bless you all. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Ìyábọ̀ Wúrà náà ṣì ní kò pé méjì. Ẹ double tap ó ti yé yín. Gbẹ̀dẹ̀ drop comment.
gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ẹ̀sìn. mo wà á dá àgbálùmọ̀ ní ìfẹ̀rígbẹ̀ ní military zone. yes tẹ́lá lẹ́yìn níbẹ̀ mo wà tẹ́lá ti dé military zone ẹnì kan ọ̀dọ̀ ẹ̀sọ́ pé wúrà lẹ́ ń lọ wúrà lẹ́ ń lọ. òkè méjì ní ìgbọ́kùn yín. ó ti yé yín. ibi ló ti ibi láyé tó yí sí báyìí. ó ti yé yín. ó ti lórúkọ tẹ́lẹ̀ kó tó dé bí. ó ti wá sí ọdún tó ti lórúkọ. lọ́dọ̀ bàbá àgbáyé. ọ̀dọ̀ ìgbẹ́ tó gbé yẹn mọ̀. kẹ́rẹ̀ ọmọ tó ń sọ tó ń sọ tó kẹ́rẹ̀. ọ̀rọ̀ yìí. ọmọ wúrà nìyẹn. ọmọ àtọmọ ẹ̀. kẹ́rẹ̀ wúrà. wọ́n wà pẹ̀lú olórí ọ̀dọ́ ó tó yìí ọ̀nà àbójútó wọn. ẹnìbọ̀dẹ̀ máa bọ̀ gbọ́ ọmọ náà tún wà ń gbé ìgbà lẹ́lẹ́sẹ̀ wà nínú ọ̀nà ọlọ́ọ̀gbẹ́ ìgbà wà sọmọdé gbádùn ẹ̀. ó gbádùn ẹ̀. ọlọ́ọ̀ tó gbádùn ẹ̀. mo gbádùn ẹ̀. bẹ̀rù pé ó pọ̀ ọlọ́ọ̀. ó jẹ́ bá ọ̀dẹ́ pàpà mú dábàá jẹ́ kí dábàá mú náà lọ mi nílò ṣáàjú ìta débi tí fóònù mi máa ti bàjẹ́. inú ẹ̀ ọmọ àtọ̀ inú ẹ̀ ní fọ́ọ̀tì. mi ìgbà tún yẹ ìsì tẹ̀lé bẹ́ẹ̀ lálẹ́ o gbẹ̀gbẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ní o ọlọ́ngbẹ̀ yìí bẹ́ẹ̀ màmá tí bàmá lè ké sí o ó ti yé yín sáyé lórí.